àgbà méjì Aláàfin Gbéná Wojú Ọ̀ọ̀ni lórí oyè Ọkanlọmọ Oodua tó fi Dotun Sanusi jẹ. Ọ̀ọ̀ni Sanusi àti ọ̀pọ̀ ọmọ Yorùbá fèsì yàtọ̀ sí ọ̀rọ̀ ìjà àgbà tó ti máa ń wáyé tipẹ́ láàrin Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé kò mọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àmọ́ awuyewuye mìíràn mà tún ti súyọ báyìí ní àná ọjọ́ Ajé Monday láàrin àwọn ọba méjì yìí. Oyè kan ni a mọ̀ gbọ́ pé Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ó fi gbajúmọ̀ oníṣòwò Dotun Sanusi jẹ o, tí a sì tún gbọ́ wípé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Òwúadé ó fún Ọ̀ọ̀ni ní ọjọ́ méjì péré láti gba oyè náà padà. Yàtọ̀ sí wípé orúkọ oyè ọ̀hún ó ń dá àríyànjiyàn sílẹ̀ tí àwọn kan sọ wípé Ọ̀kanlọmọ ilẹ̀ Yorùbá ó ní Ọ̀ọ̀ni fi Sanusi jẹ, tí àwọn míì sì tún ní Ọ̀kanlọmọ Oodua ni. Ohun tó tún fa ẹjọ́ ni àtẹ̀jáde kan tó ti ààfin Ọ̀yọ́ wá lórí oyè náà. Nínú àtẹ̀jáde náà tí akọ̀wé ìròyìn Aláàfin Òwúadé Bọ̀dé Dúrójayé tó mọ̀ síta, òun ló ti ní àfojúdi gbà ó mà ló mà jẹ́ fún Ilé-Ifẹ̀ láti dánìkan fi èèyàn jẹ oyè tó mà ní í ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn Ọ̀kanlọmọ ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà ó wá sọ wípé Aláàfin Ọ̀yọ́ nìkan ó mà ló mà lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jẹ oyè tó bá ti kan ilẹ̀ Yorùbá lápapọ̀. Fún ìdí èyí, àtẹ̀jáde láti ààfin ìlú Ọ̀yọ́ òun náà má pàṣẹ pé kí Ọ̀ọ̀ni gba oyè ọ̀hún kó gbà padà ní kíákíá o láàrin ọjọ́ méjì. Èyí sì ló fà á tí ọ̀rọ̀ náà rèé tó fi ń tàn kálẹ̀ bí iná anú ọyẹ́. Ọ̀pọ̀ èèyàn sì ń sọ wípé kí ló ṣẹlẹ̀ gan-an tí àtẹ̀jáde tí wọ́n ti lo èdè àbùkù bẹ́ẹ̀ fún Ọ̀ọ̀ni yóò fi ti Ọ̀yọ́ wá o. Àwọn míín sọ wípé Ọ̀yọ́ ń dáná ọ̀tẹ̀ ni, bẹ́ẹ̀ làwọn kan sọ wípé oyè wo gan ni Ọ̀ọ̀ni fi Dotun Sanusi jẹ. Ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ẹni Ọ̀ọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ó mà fi olóyè Dotun Sanusi ó fi jẹ oyè. Àlàyé tó wà nínú oyè náà ó ní wípé Ọ̀kanlọmọ Oodua ó ní Ọ̀ọ̀ni fi Dotun Sanusi jẹ, kì í ṣe Ọ̀kanlọmọ ilẹ̀ Yorùbá tí igun Aláàfin Ọ̀yọ́ tó torí rẹ̀ ní kí wọ́n gba oyè náà padà. Gẹ́gẹ́ bí Dotun Sanusi fúnra rẹ̀ bó ṣe kéde lójú òpó ayélujára rẹ̀, ó ní àpọ́nlé ńlá ó mà ló mà jẹ́ fún mi láti kéde pé wọ́n ti fi mí jẹ oyè Ọ̀kanlọmọ ilẹ̀ Oodua láti ọwọ́ Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Sanusi mà tẹ̀síwájú pé níbi ètò kan tí Ọ̀ọ̀ni rìsà tó mọ̀ gbé kalẹ̀, ìyẹn ojú òpó ìṣẹ̀ǹbáyé tí wọ́n ṣe lọ́nà ẹ̀rọ ìgbàlódé, ó ní wọ́n ti fi oyè náà wọ́n ti fi dáhùn lọ́lá o together. Ó ní àgbékalẹ̀ náà ìlú Ìbàdàn ó ní ìfilọ́lẹ̀ rẹ̀ òun ló sì ti wáyé o. Ìwádìí wá fi hàn pé àjọṣepọ̀ ọlọ́dún pípẹ́ òun ló wà láàrin Ọ̀ọ̀ni Adéyẹyè Ògúnwùsì àti Dotun Sanusi. Ìròyìn sì sọ wípé ọdún karùn-ún rèé tí Ọ̀ọ̀ni ti fi oyè náà sọrí Dotun Sanusi. Wọn kò wulẹ̀ wúyè nítorí àrùn kòrónà tó má gbòde nígbà náà. Ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ó ní Ọ̀ọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ó máa fi olóyè Dotun Sanusi jẹ oyè. Àlàyé tó wà nínú oyè náà ni wípé Ọ̀kanlọmọ Oodua ó ní Ọ̀ọ̀ni fi Dotun Sanusi jẹ o, kì í ṣe Ọ̀kanlọmọ ilẹ̀ Yorùbá tí igun Aláàfin Ọ̀yọ́ tí wọ́n torí rẹ̀ ní kí wọ́n gba oyè náà padà. Wọ́n ní Ọ̀ọ̀ni má fèsì padà lórí gbèdéke ọjọ́ méjì tí Aláàfin fún láti wọ́gilé oyè Ọ̀kanlọmọ. Ó ní ìhàlẹ̀ lásán ni Aláàfin pa o. Àdúràgbòlùwà Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayoruba World TV. Bẹ́ẹ̀ ṣé ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tànà, adẹ̀kú múra iṣẹ́ tòní. Àánú Ọlọ́run ọba rèé yóò wá èmi àti yín rí o lágbára Ọlọ́run ọba Elédùmarè.